Ní Sunday ọjọ́ kọkànlélógún nínú oṣù karùn-ún ọdún 2023 bàbá wa Chief Imam Yorùbá àwọn ni ẹ̀rí pẹ̀lú bàbá baálẹ̀ pẹ̀lú àwọn Ọ̀gbẹ́kọ̀yà tí wọ́n gbà wọ́n lẹ́nu. Bàbá wa tó ṣe àbẹ̀wò sí bàbá baálẹ̀. Ìrọ̀rùn là ń fẹ́ ìrọ̀rùn là ń fẹ́ ní Yorùbá ìrọ̀rùn sì bá wa agbára Ọlọ́run àní dààmú láéláé ẹ̀sìn òjẹ́ kù lù ṣe dáadáa ni Ọlọ́run fẹ́ràn yìí àṣà tí wá rèé àbí ìlẹ̀kẹ̀ tọ́lọ́run ní káwọn máa lò ní àwa ká sì kọ Kùránì màrìjá ló wà ní yakutat ìlẹ̀kẹ̀ ṣẹ́gi àti ìlẹ̀kẹ̀ ọwọ́ Ọlọ́run lòun ní èmi tí wà nù ọjọ́ àgbè wa o ìgbàlọ́ yóò máa rọ̀ ẹja kí wọ́n á rẹ̀ ìyá ń gbọ́ ìyá nì ìyá ń bẹ̀yẹ. Chief Imam ilẹ̀ Yorùbá káfàtà wọ́n kí gbogbo ìlú káàkiri pẹ̀lú bàbá baálẹ̀ àti àwọn olóyè ìlú láti kí àwọn ìyá wa àwọn òbí ìlú láti túbọ̀ fi àṣà àti ìṣe Yorùbá múlẹ̀